fi gbogbo ayé mi tẹ̀lé Tinubu ni òun ló yọ okùn tí Buhari fi sí mi lọ́rùn kúrò. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Sunday Igboho Adeyemo ti sọ wípé kò mọ̀ sí ẹni tó lè ní kí o má ṣe àtìlẹ́yìn fún Aarẹ Bola Tinubu nítorí Tinubu ló mọ̀ gbà òun sílẹ̀ lẹ́yìn tí ìjọba ààrẹ àná Muhammadu Buhari mọ̀ sọ òun di ọ̀daràn tí wọ́n mọ̀ ń wá káàkiri o. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan pẹ̀lú àwọn alátìlẹ́yìn rẹ̀, Igboho ní Tinubu ló mọ̀ tú òun sílẹ̀ nínú ìwé àwọn ọ̀daràn pẹ̀lú àtìlẹ́yìn àwọn orí adé kan nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ohun tí òun ṣe lásìkò náà kò mọ̀ burú tó kí wọ́n gbìyànjú láti gbẹ̀mí òun nítorí ẹ̀tọ́ òun gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ń lòun béèrè fún ní àsìkò náà. Ajìjàgbara náà sọ pé kí ni ẹ̀ṣẹ̀ mi, ṣé mo ní kí Yorùbá má rìn ni? Ta ni mo pa? Mo ní ẹ̀yin Fúlàní agbésùmọ̀mí, ẹ má pa wá mọ́, ẹ kúrò lórí ilẹ̀ wa. Ìwọ Buhari tí o jẹ́ ààrẹ, tí o kò bá ti lè ṣe déédéé, ẹ pín Nàìjíríà. Ohun tí mo sọ nìyẹn o, kò tí ì pọ̀jù ọ̀rọ̀ tí mo lè sọ lọ. Ẹ̀tọ́ wa ni mo béèrè. Ó wá ní kí wọ́n pa mí, wọ́n pa Àdògán, wọ́n pa ìyá Fatai, ìyá mi kúlé lórí, wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn. Gbogbo ohun tí a lè ṣe ìmọ̀lá ṣe, a ò rí òmìnira. Ìgbòho mà sọ pé ọrùn òun nìkan ìní bùkátà gbogbo àwọn ẹmẹ̀wà òun tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ìmọ̀ ló mà wà báyìí. Ìgbòho mà sọ pé àwọn orí adé kan nílẹ̀ Yorùbá ìmọ̀ ló mà dìde tí wọ́n bá ń lọ bá Ààrẹ Tinubu kó mà yọ okùn tí Buhari fi sí òun lọ́rùn kúrò. Tinubu sì ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn náà ló ní òun kò ní dẹ̀yìn nínú àtìlẹ́yìn òun fún Tinubu. Kódà ó gbé gbogbo àwọn tó ń takò, ó gbé wọn ṣépè wípé òun ó ṣe àtìlẹ́yìn fún Tinubu ni. Ó sọ síwájú sí pé àwọn ọba aláyé kan ó ní wọ́n ní àwọn yóò bá ń bá Tinubu sọ̀rọ̀ kí òun lè máa ṣàkóso ètò ààbò ilẹ̀ Yorùbá. Ìyẹn tí òun bá lè rí ọ̀dọ́ bíi 50,000 tí yóò kí òun lẹ́yìn. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé Tinubu ti ṣèlérí àtìlẹ́yìn fún òun láti máa kojú àwọn agbésùmọ̀mí tó ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ìgbòho wá parí ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ìyẹn ló wà lẹ́yìn òun fún iṣẹ́ náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, ìsinmi ayọ̀ lòní yóò jẹ́ fún wa o láṣẹ Èdùmàrè.